tèmi yín bá jọ ṣeré lónìí ẹ máa gbọ́ o akéwì lèmi náà tẹ́lẹ̀ o owó afẹ́ pínwó àdéhùn wà pé tọ́ bá ń lùlù ó ń gbà tá à ń kéwì tá a máa ń ṣe rẹ́kọ̀dù tá a bá pe onílù lọ sí stúdíò èlò ló gbà tó bá fẹ́ bá ń lùlù mo ṣe rẹ́kọ̀dù dààmú tẹ́nàntì mo pe onílù lọ mo san owó mi fún un ìgbà tí mo ṣe rẹ́kọ̀dù tó ní rẹ́kọ̀dù ò fẹ́ mi lówó mọ́ yìí lè lọ gbọ́ owó padà lọ́wọ́ onílù pé mo máa gbọ́ oníwo fún ọ. mo ṣe dààmú tẹ́nàntì tó tàtó kíkì ká gbogbo pépà gbé 1992 ìgbà tí èmi mo ṣe wo stúdíò èmi mo ṣe wo onílù ìgbà tá a ṣe rẹ́kọ̀dù jáde tátọ́tà ó ní rẹ́kọ̀dù ò fún mi lówó owó tẹ̀mí fóònù ṣé ń lọ gbà padà ni. tí a bá lọ sí patí eléré ni mí nìsín tá a bá lọ patí ẹni kí n pín lówó eye tó ọmọ àtijọ́ sọ tí ò bá tẹ́ lọ́rùn òní wá bá mi ṣiṣẹ́ o tí a bá wá pò lóde eré ẹ̀yin ń wo iye mo pa iye mo fẹ́ lọ fàáfàá láàárọ̀ ọ̀la kò ní sojú ẹ̀yin mọ́ o. bàbá tó ń dira fún yín. bàbá tó ń dira fún mi o owó tá a pa lágbo òun lọ máa ṣẹ́ ń wò òun ló nílùú ń wò ló ń ṣẹ̀kẹ̀rẹ̀ ń lò ẹ̀ ń gbèdéré bá kú só ṣẹ̀kẹ̀rẹ̀ máa ń kú ni. sẹ́yìn sọ ẹ má jọ̀rọ̀ mi o. àbí ńgbà tíráwọ̀ bá tẹ̀síwájú mọ́. tíráwọ̀ bá tẹ̀síwájú kò ní gbogbo bòmí lọ. tíráwọ̀ bá lọ lẹ̀ oníṣẹ̀kẹ̀rẹ̀ ó lọ oko bòmí olú náà lọ bòmí. so tá a bá tò dé rédé sátidé tó wá di sunday tí n bá wọ mọ́tò lọ Ìjẹ̀bú tí wọ́n mọ́tò lábẹ́kúta ibi ẹ̀yìn ó tún ti pẹran fún mi. àbílẹ̀ tápà lọ́hùn. ìbílẹ̀ tápà ọ̀gá sàárẹ̀. tí mo tún lọ sóògùn ṣé màá sọ fẹ́yìn kí n tó wá patí tá a wá kí wọ́n tó náwó ẹ̀yin mọṣẹ́ tí mo ṣe owó irinṣẹ́ lẹ́yìn ń wò ẹ̀ ń wò pé irinṣẹ́ tá a rà látọdún mẹ́ta ńlọ̀gá ń gbowó ẹ̀ yẹn àwọn gọ́fúnà wọ́n ń gba security vote. bẹ́ẹ̀ni. security vote tí wọ́n ń gbà yẹn kìí ṣowó ọlọ́pàá ni wọ́n gbà kìí ṣowó sọ́jà ọlọ́pàá àjọba ló ń ṣọ́ wọn sọ́jà àjọba ló ń ṣọ́ gọ́fúnà owó àjò ní security vote. owó àjò. owó àjò ní ń pè security vote. ìwọ gọ́fúnà kí wọ́n má dẹ́mi ẹ̀ légbodò wọ́n má pa ọ́ sórí oyè àáfàá gbọ́dọ̀ wà fún ẹ wòlíì gbọ́dọ̀ wà fún ẹ oníṣẹ̀ṣe gbọ́dọ̀ wà fún ẹ. àwọn kan bẹ lórí awọ tó jẹ́ pé wọ́n ń ṣàdúrà gbogbo ìgbà àwọn oníṣọ́ọ̀ṣì tí wọ́n ń ṣàdúrà fún ẹ. kó lè bá a sọ dáadáa. kó o lè sọ láyọ̀ lórí ipò tó wà. so tí májèlérè ní ìsìn tá a bá pawó lójú agbo ní sátidé tó bá sẹ́ndẹ̀ tí mo tẹkọ̀ lé tí mo lọ lẹ tẹ́pà tí mo lọ ń ṣáájò sí. mo lè gan sọ ó ní wòlíì ajẹ́ńbẹ̀ afá ajẹ́ńbẹ̀. afá ajẹ́ńbẹ̀. àfisàn orí bẹ́ẹ̀ ni afá ajẹ́ńbẹ̀ wòlíì ajẹ́ńbẹ̀ àfisàn orí ta. wàlẹ́ mo fọ́nà bẹ̀rẹ̀ mi ò dé wa gbọ́ kẹsẹ́tì èmi ò gbọ́ ṣùgbọ́n mi máa pè tó ṣẹlẹ̀ ni ẹ. nígbà tẹ́mi bá jọ nígbà sọ fún mi pé owó èyí ẹ tọ́jú owó àfá mi ń ṣàgámù ṣe bìlífù àbí ṣe ẹ̀kẹ́ mi sọ. so ibi tó wọ́n bá lọ máa ń pọ̀ lábẹ́lẹ̀ déwó táwọn kọ́ máa ta yẹn ṣé ẹ sọ fún ọmọ eléré pé èyí ń bàtà kúrò lágbo tán àwọn kan rẹ̀ bù mí lólóṣà mo fún wọn lówó owó yẹn pásánà tẹ́mọ̀ náà yẹn bọ̀dẹ̀ ti fẹ́ yọ so security vote tí náà gbọ́dọ̀ wà ẹ fa afá lówó ẹ fún wọlé lówó ẹ fún kẹ́nìkan ọlọ́pàá náà máa kọjá lọ yóò yà kí wọn báwo ni o pàṣọ àwa tiẹ̀ ní sodi à ń kọjá lọ à ń kẹ́ yóò wọlé ń tẹ̀yìn yóò fún 20 ṣé yóò pa boys jókòó yóò máa sọ fún wọn pé mo ní ó fún nǹkan lánàá ni then onílù láti ilẹ̀ wà láyé ìjọun àwọn ni wọ́n máa ń dá báńdì lẹ̀ gẹ́gẹ́ bí Àyìnlá ọmọ wúrà sí àwọn àti Adéwọlé onílù ọ̀la so Adéwọlé ni wọ́n ló ní báńdì òun ló ń lùlù jẹ́kì ọwọ́ à ń wá ilégbè tí wọ́n máa kọrin olórin tó lè mọ kọrin sí tí wọ́n máa kọrin sí lù ló fi jẹ́ pé onílù lọ̀gá eléré láyé ìgbà yẹn so Kásùmù Àdìó Kásùmù ó ń kọrin onílù ní Àdìó wọ́n jọ parapọ̀ ọba ìdí Kásùmù Àdìó. ọba ìdí Kásùmù Àdìó Haruna Ìṣọ̀lá Haruna ọ̀tọ̀ Ìṣọ̀lá ọ̀tọ̀ nígbà ọ̀yá ni wọ́n sọ di Haruna Ìṣọ̀lá Bello. wọ́n fi Bello sí ìyẹn orúkọ Gani baba Gani. baba Gani àgbà so ó ń lù ọ̀tọ̀ ẹnìkan lùlù fúngbà kan lórí bí wọ́n ń jà àwọn ìjàsówó náà ní ojúbánirẹ́ ó kó lẹ́yìn rẹ̀ ó ní kò pé òun ó ń lọ lùlù fún Wáìkè Àjàdí tó náà ń kọ àpàlà níjẹ̀bú-Igbó ó nílù Àyìnlá Ọmọwúrà náà ó lọ ń gbà kan bẹ́ẹ̀ni Ajéwọlé Olúọlá ọgbọ́n padà sọ́dọ̀ Àyìnlá Ọmọwúrà náà fi sọ wípé Ajéwọlé padà lọ́mọ tuntun Ajéwọlé ẹ̀yìn àpàrẹ̀ àdọ́mọ tuntun ọgbọ́n ọmọ ra mu èmi ọkàn àbẹ́sì onílù àtẹlẹ́rìí kí wọ́n mọ̀ jà ní tó nílù náà àwọn náà ń ṣe àjò tó fi jẹ́ pé ìlú wọn táwọn bá lù kó lè mọ fọ́ntáyé ọmọ wọ́n ti ẹ̀ ló sànílù òsànílù àyàn àgálú àgálú kò sáré kò hàn sẹ́ẹ̀rí
onílù náà ń lo ẹ̀yọ̀nú kó tó wá ságbo òun ló fi jẹ́ pé gbà náà táwọn náà bá ń ṣeré tí wọ́n bá ń kí bàbá olówó wọ́n máa ń fún wọn ní special money kan eléré òde kì í gbà gbogbo ẹni mo fi lè sọ yẹn wọn kì í gbà lọ́wọ́ wọn. wọ́n ń gbà lọ́wọ́ wọn o sẹ́rí tọ́wọ́ sọ pé ẹ̀lìgánsà ṣé ò ṣe bí bàbá rẹ tẹ́lìgánsà bá gbọ́ ẹ̀lìgánsà wà fún onílù ní special money wọ́n dà owó bò olórin kọrin tiẹ̀ lọ ni nínú àwọn boys náà kà máa sọ fún un pé fún mi lówó kémi náà ra sìgá o fún mi lówó kémi tí mo rí ẹlẹ́ẹ̀kan tí wọ́n fẹ́ lówó. ok àwọn members yòókù. member of the band bí oníṣẹ̀kẹ̀rẹ̀. oníṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n wà tọrọ owó nú ẹ̀ lọ́wọ́ tó bá fún onílù nìkan lè pa 20 lágbo òun wọn pa tó bá ti ń lùlù sí un ṣé tí wọ́n bá ti náwó fẹ́lẹ́rẹ́ tán báyìí tí wọ́n bá ń darí bọ̀ tó nílù bá tún kankan ọkọ̀ ọmọ nìbàdàn ọkọ̀ ọmọ lóńdó so àwa yóò tún spray fóònù náà. ilé yóò sì ní wàṣà ìní yóò sì ní gbà lọ́wọ́. kò ní gbà lọ́wọ́ ọmọ o tó bá lọ tẹ̀lé eré míì tí ò bá rí tó ẹni tó ń tẹ̀ lé yẹn olóńfà ká máa lọ ká máa padà bíi ìyàwó tí ń lọ tí ń bọ̀. tíbẹ̀ ò bá san dáadáa yóò padà wá yóò padà sẹ́sẹ̀ àárọ̀. so ó wá ní ó gbé mi lọ Amẹ́ríkà ó gbé mi lọ London ńgbà tí ayé ẹ̀ data ìtẹ̀mí náà da òun náà la fi gbéra wa lọ London tá à ń gbéra wa lọ Amẹ́ríkà àbí. bẹ́ẹ̀ni. so kéèyàn kàn sànú ara wọn ni kókó ọ̀rọ̀ ń bẹ. sùúrù lẹfẹ fún sùúrù ni o sùúrù lẹfẹ fún eléré. lẹfẹ fún nílù eléré ṣòro orí láti kọni fún onílù òṣòro orí fẹtúbọ yẹn. onílù pọ̀ olórin tó bá lókìkí. tó bá lókìkí kò ní ṣẹ̀ṣẹ̀ kọ wọ́ntẹ́ẹ̀dì síta ara àwọn bẹ́ẹ̀ sàn lọ́sọ̀ wò ó bá mi lọ bó nílùú fàjẹmí rókùn kọ́ bá mi ọ̀ ń bọ̀ nìyẹn. wọ́n ti kọ́ àwọn oníṣẹ́ kó ní. olùbí mẹ́rin wọn kò dé nísìnyí ìwọ tó kú lẹ́yìn wọn lọ́sẹ̀ máa ń wé lérè kì tó o bá débi eléré míì wọn ò ní gbà yín o ẹ̀rọ máa bà wọ́n kó lẹ́yìn òbí ọ̀fẹ́ bọ́dọ̀ Sàní Adé Sàní Adé ò ní pẹ́ yóò wádìí pé kí ló ń lé ọ bọ̀ kí ló mọ kó lọ Barrister kí ló mọ ẹkọ ẹ̀dọ̀ Barrister olú Barrister kan àyàn sọlá òun wúkọ́ Barrister dẹ̀ ń tọ́jú ẹ̀ òun wúkọ́ wọn ló ní problem for tuberculosis Àyìndé Barrister dẹ̀ ń tọ́jú ẹ̀ irú ìtọ́jú náà ló wà ó pé ìgbádùn dáadáa ó wà lọ jọ ẹ̀yìn Ìyàndá Sàwábà tó ń kọrin nìbàdàn bàtà olókùn tó ń kọrin létà ikọ̀ rẹ̀ tó wà padà sí kọ̀rẹ́ ni tọ́jú ẹ̀ bíi ọ̀dọ̀ Barrister torí ibi tó ti kú òun Barrister lọ́mọ dókítà tí ń tọ́jú ẹ̀ níbi ọba dẹ̀ jẹ́ oògùn ìbílẹ̀ ọba fi wẹ́lọ̀ kíkọ́ ìjọ ọmọ sẹ́ẹ̀mí láàmú ẹ bá mú. wọ́n sì ń ṣe fún un. ṣùgbọ́n nígbà tó ti kú o ò lè padà wẹ́dọ̀ dókítà mọ́ o ò lè wẹ́dọ̀ Barrister mọ́ torí wọn náà mọ bẹ̀rù pé àwọn lè gbà bọ̀dẹ̀ fún mi o Barrister ló mú mi wọ̀n mi ì dẹ̀ lọ bá Barrister ṣe mọ́ o ọ wà lọ jọ ẹ̀yìn Sàwábà nìbàdàn ewé ńlá àbí. ewé ńlá bẹ́ẹ̀ ni àbálò àbábọ̀ ikọ̀ ló padà pa Sàwábà yẹn pa ọ̀pá yẹn sọlá ikọ̀ ló padà pa sẹ́ni pọ́n wọnú ara wọn lọ àbúrò kàṣìkàṣì ní òkú lọ́lọ́ Agbájélọlá ni. kápẹ́ kò kó lè mọ nígbà tó kú torí pé yóò mọ rí ìtọ́jú yẹn ń bẹ̀ so bó ṣe kú nìyẹn so onílù àtolóyún wọn ní láti ní sùn fúnra wọn ni. àti ìtẹ́lọ́rùn pàpà. ìtẹ́lọ́rùn gbọ́dọ̀ wà so tó bá ní kò tẹ́lọ́rùn ọdún mẹ́ta lẹ́yìn kó olùkó ti sálọ ọdún méjì lẹ́kọ́ máa kó olo 32 years kó ẹsẹ̀ wa máa sọ̀rọ̀. ó tẹ̀lé kò yí òun gan pé kò yí òun náà kò tẹ́ máa ń fògùn fa yẹn pé. wọ́n máa ń fògùn fa yẹn. ọlọ́wọ́ gbọ́ ibi náà ṣe làwọn ti wá búra lọ́tà ń bí àwọn ò gbalẹ̀ wọ́n ti mú gbẹ̀. wọ́n ní náà ní gbogbo yẹn ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé ṣáà lè gbára wọn padà mọ́ ẹ ti fẹ́ dára yín ta. ẹ bàbá ẹni tó wá jẹ́ àwọn gbogbo àwọn ọ̀gá eléré náà bẹ̀ látòrí Saheed Òṣùpá Wasiu Ayinde tá a sọ yìí àtàwọn míì àtàwọn Pasuma àti gbogbo àwọn wẹ́wẹ́ Òbésèré kílẹ̀ ìmọ̀ wọn lè fẹ́ fún wọn látàrí kan tí ó wà táwọn yẹn ti tẹ̀ yẹbẹyẹbẹ yìí kílẹ̀ fẹ́ sọ fáwọn Sunny Adé àwọn ẹbí nísà tó ń. kálukú tọ́jú onílù sẹ́ẹ̀rí ìlú gangan tí ò bá sí nínú ìlú ò lè dún kankan kẹ́ ẹ máa lù látàárọ̀ tí wọ́n bẹ̀ sọ páyàn lọ ọ̀tọ̀ tẹ́lẹ̀rẹ́ bá ló ń bẹ̀rẹ̀ eré ọkàn tan rẹ̀ ni. ó ń tan rẹ̀ jẹ ni. èmi mo fi gbẹnu sọ bẹ́ẹ̀ ṣe ń wà wọn ìlú gangan yẹn a ní backing a ní lead drum àwọn kan bẹ lead tó máa ń ṣáájú àwọn kan bẹ back tó máa tẹ̀lé èyí tó máa tẹ̀lé kankan sẹ́yìn tí wọ́n jù lọ́mọ pé ìgbà tí mo rò ayé kí ní kàtí ọmọ kọ tí ó mọ fáwọ́ sọ. bẹ́ẹ̀ni láti ti kọ́ sí ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ bẹ pẹ̀lú Ọlọ́run
eléré máa ń gbàgbé ọmọ ń sọ orin nù gbà míì onílù ló máa yóò rán pè létí. yóò rán létí o. àyìnlá bó rán sọ bó tí mo ń gbọ́ tó ń wí etí mi ò di etí mi ò di yes tí eléré bá sọ continuity nù bóyá tí ń bá kankan lọ tẹ́lẹ̀ tó bá fẹ́ sọnù tó bá ti ṣe onílù tí kò ti sọnù onílù ni ó wà gbé ibi tó bá délẹ̀ kan ẹ̀ ọkàn máa sọ ni pé ìgbà tí mo wà ní kékeré àti ìyá mi ní kékeré kíní kàtọ́ ti sọ̀hún onílù ọ̀wà ta yẹn eléré ọ̀wà ta ápíkì padà. sọ́jọ́ ń rọra wọn lọ́wọ́ ni. wọ́n ń rọra wọn lọ́wọ́. so níbi owó náà kan rọra wọn lọ́wọ́. oríkì gángbà míì tẹ́ ẹ̀ bá mọ oríkì tẹ́ ẹ bá sọnù pé ẹ fẹ́ kí ẹni yẹn tẹ́ ẹ kàn wá ń kì lásán bọ̀rọ̀ kíní kan onílù yìí ó ti rí i ó lè máa sọ pé ìsẹ́yìn oòrùn ọmọ ẹbẹ tí mo kọ onílù ọ̀rẹ́ ilé olórin ó dẹ̀ ti gbọ́ lónà máa pé bàbá tó ń bẹ níwájú mi Sàmíyù ọyìn ọmọ Àyẹ́sọlá ọmọ ìsẹ́yìn oòrùn ọmọ ẹbẹ tí mo kọ kíní kan tó bá tó ti ń tẹnu mọ́ tí ò bá tó rántí mọ́ onílù ó tún sọ nǹkan kan yóò tún sọ fún bẹ́ẹ̀ ni pé ìlú tí ò léegun wípé ládé aláàfin ò ládé adé aláàfin la gbà fún adé ẹsẹ̀yìn aládìkún la gbà fáláàfin tó lù ẹ ti sọ onílù olórin ọwà máa sọ́dọ̀ orin padà so tó nílù yín bá lọ tá a bá gbọ́ lù mí èdè àfi ká ẹ má lo òde mọ́sẹ̀ méjì o yóò yọ ọ lẹ̀ bẹ́ẹ̀ ni bàbá orúkọ yín nọ́mbà yín àtàdírẹ́sì orúkọ mi lẹ́ẹ̀kan sí Olúṣẹ̀san Adéwùsì táńtọ́lọ́hún bàbá Olóyin kan bàbá Olóyin original mo ń gbé nílùú Ìyẹ̀sí Ọ̀tà bàbá Olóyin bus stop ní Ìyẹ̀sí Ọ̀tà tẹlifóònù nọ́mbà mi 08054749455 08054749455. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.